nìkan tùngbà 100.9 FM ètò bẹ̀rẹ̀ lẹ́rọ̀ iṣu ń bẹ lébè orí bùkátà fàgbẹ̀ òkú kan tàjùbọ̀ orí bùkátà fún níyàgbà dútọ̀ dànbọ̀ orí bùkátà fẹlẹ́ kọmọdélé ayé báyìí mo bá di bùkátà ọlọ́run ọlákìtàn adégòkè náà rẹ̀ ìjìnlẹ̀ nínú ìròyìn apá kejì ló tún bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ọba ọ̀gá ògo èmi nìkan kọ́ mo kú wà lórí ètò according to kádàrá àfàdá ọlọ́mọ action. gbogbo ohun tá a tó tẹ ti rò wípé a tó gbogbo ohun tá a tó tẹ rò pa jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́run jẹ́ àtò kàtúbọ̀ máa gòkè sí bẹ́ẹ̀ ni akí gbogbo alákàkíwà lókò àkíwà lọ́rọ̀ ògùn àgánibí yóò tẹ́bá ti gbọ́kọ́ ní túgbà 100.9 FM kò sí méjì ẹ̀fíìsì òun ní tiwa ká má ṣàlàyé kí àwọn ọmọ ìyá wa nínú ẹlẹ́sìn pẹ̀lú gbólóhùn alápọ̀nlé ni wípé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu wa aleykum salam wa rahmatulahi wa barakatu bá a ṣe sálámà sí gbogbo mùsùlùmí náà ni alájà kẹ́mi sport ti wọlé pẹ̀lú tẹ̀sùbá lọ́wọ́ àti ẹ̀dúbẹ̀rẹ̀ wo. bẹ́ẹ̀ni lówùrọ̀ tó ní èyí la fi kẹ́yìn lólùfọ́ akábọ̀ sábàlá àkọ́kọ́ abala kejì bó ni èyí lẹ́nu ìwé ìròyìn orúkọ tèmi ni ọláyẹmí akànnì fadafado tó according to kádàrá fáńgà lórúkọ ìwé ìròyìn tó ń bẹ níwájú tèmi o. ọ̀sá padà ni ìwé ìròyìn Nigeria Tribune náà wájú mi. ìrìnàjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rí àti bọ́ọ̀lù dòrè báyìí o àtúngbọ̀dọ̀ mọ́ polongo parí òtútù mọ́ o. ojúwe kẹrin lèmi ti bẹ̀rẹ̀ ìrìnàjò ìwé ìròyìn fáńgà tó wà níwájú mi láàárọ̀ ti tò ní níbi tí àwọn àgbàjọ̀gbọ́n níláàkàì ti ń jẹ́ kó rí mímọ̀ pé bá a ṣe bẹ̀rù báyìí òun la ṣe bí ọmọ o. àparò kan sì rèé kò ga jù kan lọ àfi tó bá gorí ebè lókù. wọ́n ní pé ẹja jọ kọ́mọ lùbọ́pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà agbègbè àṣàmọ̀rọ̀ tí mò ń pa láti fi ṣègbè lẹ́yìn ìròyìn tí mo ṣe tán àti fi ètè báyìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n gbàgbọ́n dòsọ̀ tí wọ́n ronú lórí ìgbésẹ̀ kan bẹ́ẹ̀ sì ré kìí ṣe pé bẹ́ẹ̀ wọ́n ń dìídì ronú náà fúnra wọn bí kì í bá ṣe àwọn ìṣẹ̀dá alápọ̀nlé àwọn ẹni pàtàkì tó jẹ́ pé ó ta wọn lólobó ń sọ nípa àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n rò sọ́tún wọ́n rò sósì wípé lọ́pọ̀ ọ̀gbà ó dàbí ẹni pé àwọn ìṣẹ̀dá ẹ̀dá kan bẹ tó dàbí ẹni pé ẹ̀yà ara pè wọ́n níjà ṣùgbọ́n tí a ń fẹ́ tọ́ wọn dùn wọn láwùjọ tí ò sì yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ irúfẹ́ àwọn ìṣẹ̀dá wo àwọn ìṣẹ̀dá tó dàbí ẹni pé wọn ò láǹfààní láti gbọ́ ohun tí a bá ń sọ wọ́n kàn rí lásán wọ́n lè rìn o wọ́n sì lè sáré ṣùgbọ́n tó Ọlọ́run bá mi ṣe kádàrá rẹ̀ ẹ̀yà ara nípa ti etí ó pè wọ́n níjà wọn gbọ́n tí ayé ń sọ ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi wá gbàgbọ́n dò sọ pé tó láti àkókò ìlọ gbogbo ẹ̀yin onílé iṣẹ́ amóhùnmáwòrán tá a mọ̀ sí tẹlifíṣàn pátá ní àti àsìkò ìlọ wọ́n ní wọ́n fẹ́ kí wọ́n máa ṣe àmúlò kinní kan tí a ń pè ní sign language ìfiọwọ́bára ẹni sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí àwọn ọ̀rọ̀ tó bá jẹ́ kókó bá ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ní pàtàkì lọ ọ̀rọ̀ nípa ìròyìn kára yóò lè mọ bí gbogbo nǹkan ṣe ń lọ wípé àwọn irúfẹ́ ìṣẹ̀dá báyìí tó jẹ́ pé ní pé ẹ̀yà ara etí ó pè wọ́n níjà tí wọn ò láǹfààní àti gbọ́n tá à ń sọ yìí bí ẹ bá lè mọ fi ọwọ́ bá wọn júwe gbogbo nǹkan bí nǹkan ṣe ń lọ wọ́n ní pé yóò tún jẹ́ kí àwọn náà kí ó lè mọ̀ pé èèyàn pàtàkì ni wọ́n jẹ́ láwùjọ àti wípé kò ní sí ọ̀kan pàtàkì lára àwọn kókó ọ̀rọ̀ tó yẹ kí wọ́n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìròyìn yàjóyàjó tí wọn ò ní gbọ́ o pẹ̀lú àwọn ètò tó bẹ́ẹ̀ pé ó jẹ́ kìkì tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbọ́ parẹ̀ ká má wàá sọ pé nítorí pé wọn ò láǹfààní láti gbọ́ kí wọ́n wá pàdánù irúfẹ́ information bẹ́ẹ̀ wọ́n ní kò dáa tó láwùjọ ǹjẹ́ kí ló fa sábàbí ẹ̀ bí ò bá nídìí obìnrin kì í mọ̀ jẹ́ kumolu o bàbá fa gbùrùgbùrù àmọ́ fa gbóni o ọ̀kan pàtàkì lára àwọn obìnrin alápọ̀nlé tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà mo ń sọ̀rọ̀ nípa arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Monsurat Abdulwasiu nínú ètò kan pàtàkì tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin ní orílẹ̀‐èdè yìí ni ó jẹ́ pé ọ̀rọ̀ náà ti gbé wáyé tí wọ́n sì pe àwọn àjọ NAN mọ́ra tàbá sọ News Agency of Nigeria àjọ náà wọ́n fi ọ̀rọ̀ náà tó wọn létí àjọ oníròyìn wípé ẹjọ́ kò ní dáa kí ló fẹ́ àwọn ìṣẹ̀dá báyìí ká máa yọ wọ́n nípọ̀sí ká máa dẹ́yẹ sí wọn láwùjọ nítorí pé wọ́n máa ń dùn wọ́n ríran lóòótọ́ wọn á wọṣọ agúnrégé ṣùgbọ́n wọn ò láǹfààní àti gbọ́ntà ń sọ bí a bá lè máa fi ọwọ́ ṣàpèjúwe kí a máa fi bá wọn sọ̀rọ̀ nígbà tí ìròyìn bá ń lọ àtàwọn ètò tó bá pàtàkì lórí ẹ̀rọ amóhùnmáwòrán tá a mọ̀ sí tẹlifíṣàn wọn ní inú wọn ó dùn kò ní dàbí ẹni wípé àsọ pé bóòní tí wọ́n ṣe jẹ́ láwùjọ èyí ló fà á tí ẹni tí ó jẹ́ mínísítà tí ń rí sí ọ̀rọ̀ ìtanilólobó àti àṣà nílẹ̀ yìí Alhaji Lai Mohammed Minister of Information níjẹba wọn wọ́n fi wá kéde ọ̀rọ̀ náà pé òótọ́ ọ̀rọ̀ mọ́ ní o tẹ́lẹ̀ ń gbẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ pé bó ṣe yẹ kó jẹ nìyẹn gẹ́lẹ́gẹ́lẹ́ gbogbo tẹlifíṣàn house pátápátá ẹgbẹ̀jọ́ ẹ máa lo sign language ká lè rí ipá fẹ́ra ẹni dénúdénú ojúwe kẹrin ló wà according to kádàrá ìwòrò Vanguard tó jáde láàárọ̀ tòní ọlọ́yẹ̀mí àkànní àkìsàn gbé bọ́. bùkátà ọlọ́run o pátápátá ara yìí ni wá lójúwe kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní lọ́wọ́ kètéńté nìyẹn tún jùlọ làwọn bí ẹ̀sìn orílẹ̀-èdè níbi tí àwọn òṣìṣẹ́ ọmọ gbogbo elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà láti olú ilé-iṣẹ́ wọn wọ́n máa sọ di mímọ̀ wọn ni àwọn oníwà jàǹdùkú àwọn agbésùmọ̀mí ti iye wọn tó 1,000 lọ́nà 13
àti òjìlélókòó àti mẹ́ta ní wọ́n bá ti jọ̀wọ́ ara wọn lọ sọ pé àwọn ti jà wálẹ̀ o àwọn òjà mọ̀ kódà àwọn òwò jàgídíjàgan mọ́ tó ti fara wọn tó ti jọ̀wọ́ ara wọn fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò jẹ́ pé wọ́n pèsè ètò ààbò ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà tá ń sọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ adelé adarí fún àjọ tó fẹ́ni tí ọrí sí ètò ọ̀rọ̀ ìròyìn ẹni iléeṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà mọ̀ sọ nípa ọ̀gágun ọ̀gá Bernard Onyewuko òun ló ṣiṣẹ́ aṣọ olójú ọ̀rọ̀ ìlànà òde nílùú àbújá nígbà tí ó ń jábọ̀ ibi táwọn òṣìṣẹ́ ọmọ ogun ètò ààbò bá iṣẹ́ dé lórílẹ̀-èdè nàìjíríà láti pèsè ètò ààbò fún ẹ̀mí òun dúkìá wọn ará ìlú níbẹ̀ ni Onyewuko ti sọ dímọ̀ wípé àwọn tó jẹ́ oníwà jàǹdùkú àwọn agbésùmọ̀mí yìí tó jẹ́ pé wọ́n jọ̀wọ́ ara wọn fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun ètò ààbò tí wọ́n pèsè ètò ààbò ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn àkọsílẹ̀ àwọn ọkùnrin nínú àwọn tó yẹ pé wọ́n jọ̀wọ́ ara wọn sílẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ pé 3,000 àti òjìléníokó àti mẹ́ta bákan náà 3,000 àwọn obìnrin àti 2,000 ìyẹn ni iye àwọn obìnrin jẹ́ pé wọ́n jọ̀wọ́ ara wọn sílẹ̀ nígbà tó jẹ́ pé àwọn àkọsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ pé wọ́n jọ̀wọ́ ara wọn sílẹ̀ tó jẹ́ mọ̀lẹ́ lára mọ̀lẹ́bí wọn ọ̀nà jẹ́ 6,000 àti òjìléníokòó-dín-mẹ́fà níye àwọn tó jẹ́ pé wọ́n jọ ara wọn sílẹ̀ nígbàtí àpapọ̀ gbogbo ẹ̀ jẹ́ 13,000 àti òjìléníokòó àti mẹ́ta nínú ọ̀rọ̀ ohun tí ẹ tó jẹ́ ẹ̀tọ́ orí sọ̀rọ̀ ìròyìn yẹn nílé iṣẹ́ ẹ̀ka àwọn tó rí sọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà yẹn léṣe lógun elétò ààbò ó jẹ́ kó di mímọ̀ ó ní àwọn òṣìṣẹ́ ọmọ ogun tó ń pèsè ètò ààbò ní ẹkùn apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà ó jẹ́ kó di mímọ̀ ó ní àwọn ni wọ́n ṣe gudugudu méjì ọ̀hún owó yàyà mẹ́fà láàrin ọ̀sẹ̀ méjì péré jẹ́ pé wọ́n gùn lé iṣẹ́ àkànṣe nípa pípèsè ètò ààbò pẹ̀lú dáàbòbò àwọn olùgbé agbègbè ọ̀hún ní gbogbo apá ìwọ̀ oòrùn ìyẹn apá àríwá ìlà oòrùn ìyẹn orílẹ̀-èdè nàìjíríà ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ Onyewuko ó ṣàlàyé ó ní yàtọ̀ tó jẹ́ yàtọ̀ sáwọn tó jẹ́ pé wọ́n jọ ara wọn sílẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ pé wọ́n fọwọ́ ṣìkún òfin mú tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lára wọn jẹ́ pé ó ti gbẹ́mìí mì ní tí wọ́n kọ̀ láti jọ ara wọn sílẹ̀ tàbí tó jẹ́ pé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gùn lé ìwà jàgídíjàgan láti máa da ìlú láàmú ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó mẹ́nu bá àwọn agbègbè lọ́lọ́kọ̀ òjọ̀kan tó jẹ́ pé wọ́n ti ṣe àṣeyọrí àwọn iṣẹ́ yìí ní ìpínlẹ̀ Borno bákan náà ó mẹ́nu lé wípé lára àwọn agbègbè tí wọ́n ti ṣiṣẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Borno ó jẹ́ kó dimọ̀ pé àìmọye ẹ̀wọ̀n ìjà olóró jẹ́ pé wọ́n gbà lọ́wọ́ àwọn oníwà jàǹdùkú ọ̀hún pẹ̀lú àwọn ohun àmì ìṣàgbára wọn lọ́tún lọ́sìn kódà wọ́n ba gbogbo ibùdó tí wọ́n farapamọ́ farasoko sí tí wọ́n ti ṣiṣẹ́ lábẹ́ ànínú òkùnkùn tí wọ́n fẹ́ gbé tafà sínú ìmọ́lẹ̀ ó ní gbogbo ẹ̀ pátápátá ni wọ́n bàjẹ́ ṣíṣí ó kò ṣàgbóríyìn fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe ó ní àwọn òṣìṣẹ́ ọmọ ogun ìyẹn andika ọ̀hún tó yẹ pé wọ́n pèsè ètò ààbò ó ní wọ́n sì gùnlé pẹ̀lú tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ nípa pèsè ètò ààbò fún orílẹ̀-èdè nàìjíríà títí tí àní ara yóò fi rokùn yóò fi radìyẹ gbogbo àwọn orílẹ̀-èdè nàìjíríà ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ jàre ẹfẹ́ di lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé 17 ní kẹlọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ àwọn ibẹ̀rẹ̀ tí máa bá pàdé. kátà ọlọ́run ìṣẹ́ bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá o ìwé ìròyìn Vanguard náà ló ṣì wà níwájú mi ojú ìwé kẹrin ni mo sáré lọ ní pápá àní báwọn ra rìn àwọn ìgbàgbọ́ wọ́n ní pé bí egun ẹni bá ń jó orí báyìí orí ayọ̀ atẹ́kùn balẹ̀ sọ bẹ́ẹ̀ gòkè mọ̀kọ́ o jẹ́ kí ló fa sábà bí àṣà mọ̀rọ̀ tí mo fi ṣe gbìlẹ̀ ìròyìn tí mo tún fẹ́ fètè gbà yìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà gbàgbọ́dọ̀ sọ ní wọ́n rí pé àwọn àjọ kan mẹ́rin ó tá a mọ̀ sí àjọ ìṣọ̀kan àgbáńláyé United Nations àwọn tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè ètò lọ́lọ́kan òjọ̀kan tó lè gbé ìlú dúró tó lè polongo orílẹ̀-èdè káàkiri mo ń sọ nípa United Nations Development Program ètò tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún UNDP ìyàwó ni wọ́n gbé ìgbésẹ̀ báyìí láti rí pé orílẹ̀-èdè tàgbọ̀n fi mú mi bẹ́ẹ̀ sì rí bàbá fi àtìláwílẹ̀ kó ṣòkú yẹ bó ṣe wù ú ó lè bọ́ jẹ o wọ́n wòye pé orílẹ̀-èdè Nàìjíríà nílò ọ̀pọ̀lọpọ̀ àdúrótì lásìkò ìpèníjà tí wọ́n ń là kọjá ní pàtàkì jùlọ ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà mo ń sọ̀rọ̀ nípa North East lọ́gán ní àjọ àjẹgbẹ́ ńlá ayé ní pàtàkì jùlọ àwọn ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú wọ́n yà dìde lọ́gán tí wọ́n rí sí ọ̀rọ̀ àwọn ìṣẹ̀dá tó jẹ́ tí wọ́n ń gbé ní ibùdó Ogunléndé internally displaced persons IDPs ìyẹn àwọn ìṣẹ̀dá tó jẹ́ ìṣẹ̀dá Ogunléndé tí wọ́n wà ní ìpàgọ́ Ogunléndé wọ́n wòye wípé tó wọ́n nílò àdúrótì ibi tí wọ́n ń gbé dàbí ẹni wípé ó ti di ẹgẹ́rẹ́mẹ̀tì kò tẹ́ wọn lọ́rùn ètò ààbò farabalẹ̀ kó fi wọ́n lọ́kàn balẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n wá wòye wípé bí wọ́n bá lè gbé wọn kúrò níbẹ̀ tí wọ́n mú wọn lọ sí ibòmíì gẹ́gẹ́ bí ohun tí àjọ ìṣẹ̀gun àgbáláyé tí wọ́n gbé ìgbésẹ̀ lé lórí wọn ni pé yóò dá o ìgbésẹ̀ tí wọ́n wá gbé yìí ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí North East
wọ́n ní bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ló bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà nígbà tí wọ́n ṣe àbẹ̀wò lọ sí ọ̀dọ̀ ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nulọ́rọ̀ ta ní lórílẹ̀‐èdè nàìjíríà tí ṣe alákòóso wọn olùdarí àgbà fún àwọn àjọ ìṣọ̀kan àgbáńlá ayé ní orílẹ̀‐èdè nàìjíríà ní ìlú àbújá ní presidential filia gangan láti lọ rèé bá ara ẹni ọ̀hún tí wọ́n pè ní ms kahuna ezia konwa tó jẹ́ olórí àwọn ìgbìmọ̀ wọ̀nyí ní ilẹ̀ adúláwọ̀ wọ́n lọ rí bá a sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nítubí nùbí wọ́n wò pé ìgbésẹ̀ tí wọ́n gbé yóò mọ̀ dáadáa ìjọba orílẹ̀-èdè nàìjíríà wá rí ọ̀rọ̀ yìí pé òótọ́ ọ̀rọ̀ mọ níbi tá a kù síre ní ẹ ti ń bá wa tún ṣe o bá a bá wa lù wọ́n lọ́gbọ̀ ẹnu ajẹ́pá ajé aláìmoore nu èyí ló fa sábàbí rẹ̀ tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ tí wọ́n fi wá sọ pé àjọ ìṣọ̀kan àgbáńláyé ìgbésẹ̀ tẹ́ gbé yóò mọ̀ ìjọba lójú àmọ́ lóore seriously we refuse to be an ingrate towards your disaster plus gesture gbogbo ti di pé àwọn ènìyàn tó wà ní ibùdó olóògbé ọba ibùdó ogunléndé wọ̀nyí wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń wò pé irú ayé wo làwọn wá ṣùgbọ́n níwọ̀n gbàtẹ́ ti gbé ìgbésẹ̀ láti di pé ẹ̀yí èròǹgbà wọn padà tí wọ́n ti ń rí ara wọn bí ènìyàn látàrí ìgbésẹ̀ tí àjọ ìṣọ̀kan àgbáńláyé tí wọ́n gbé yìí wọ́n ní pé ó dà pọ̀ olúwa rẹ̀ ọ̀hún tó wá polongo ọ̀rọ̀ náà tí àṣírí rẹ̀ tó fi tú pé wọ́n ti ń gbérúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n sì mọ̀ ọ́n lórí òun náà ní ọ̀kan pàtàkì tó jẹ́ olùkù àti olùbádámọ̀ràn fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n sọ nípa alàgbà Fẹ́mi Adésínà àwọn ni wọ́n jẹ́ kí awọ ọ̀rọ̀ náà kó lu o. ẹ wo ẹ fẹ́ mọ ibi tó wà bí lọ́gán ojú ìwé kẹrin ló wà according to Kádàrá Vanguard lórúkọ ìwé ìròyìn náà Ọláìmí Akànnì gbé bọ́ọ̀dì lọ. kátà ọlọ́run o lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n mo ṣe wà ní ìwé ìròyìn Nàìjíríà Tribune tó jáde lọ́wọ́ sàlẹ̀ gbẹ̀rẹ̀ mú wa níbẹ̀ ni wọ́n tó ṣọ̀tẹ́rẹ́ jáde bí omi odò jáde lówùrọ̀ tó ní níbi tí wọ́n ti jẹ́ kó nínú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwà jàǹdùkú tó jẹ́ pé wọ́n gbẹ̀mí mì ní agbègbè kan tó pè ní Fánídókí ní ìjọba ìbílẹ̀ Chiroro yẹn ní ìpínlẹ̀ Niger lọ́hùn wọ́n ti sọ kó di mímọ̀ wọ́n ní gbígbẹ̀mí wọn mì kò ṣe ní bí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò fìjìláńtẹ́ àti àwọn ọlọ́dẹ bí wọ́n ṣe lúgọ tó ṣe dènà dè wọ́n látàrí bí àwọn oníwà jàǹdùkú ọ̀hún bí wọ́n ṣe lọ kọlu ìyẹn agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ṣe kó di mímọ̀ pé ìyẹn ní olú ìlú ìpínlẹ̀ Niger tí ṣe Minna wọ́n ṣe kó di mímọ̀ wọ́n ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ wáyé láàrin ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde wọ́n ṣàlàyé wọ́n ní lóòótọ́ o nínú àwọn tó jẹ́ pé wọ́n lọ dènà de àwọn oníwà jàǹdùkú àwọn tó jẹ́ pé wọ́n lọ kọlu àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Niger wọ́n ní àwọn òrí méjì nínú àwọn ẹ̀ṣọ́ dẹ́tàbó fìjìláńtẹ́ àti ọlọ́dẹ tó jẹ́ pé wọ́n ṣùgbọ́n pẹ̀lú náà tó jẹ́ pé wọ́n lọ dènà de àwọn oníwà jàǹdùkú ọ̀hún wọ́n ṣe àlàyé wọ́n ní àwọn oníwà jàǹdùkú ọ̀hún wọ́n nígbà tí wọ́n gun ìyẹn alùpùpù tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa ń sọ ọ̀kadà lẹ́yìn ìgbà tí wọ́n lọ ṣe iṣẹ́ láabi wọn tán wọ́n ní agbègbè kan tó pè ní Fáníkodó ní ìjọba ìbílẹ̀ ọ̀hún wọ́n jẹ́ kó di mímọ̀ wọ́n ní àwọn tó jẹ́ agbódegbà tó jẹ́ pé wọ́n máa ń fi ọ̀rọ̀ tó àwọn oníwà jàǹdùkú ọ̀hún létí ó ní wọn ráyè láti kàn sí wọn torí látàrí bí ìjọba ìpínlẹ̀ ọ̀hún fẹ́ ṣe pa ẹ̀rọ ìkànsíra ẹni iléeṣẹ́ rẹ̀ nípa ẹnikẹ́ni lè ráyè bá wọn sọ̀rọ̀ ó ní yóò jẹ́ kí wọ́n láǹfààní láti lè jẹ́ kí wọ́n tètè jẹ́ kó mọ̀ pé àwọn kan ti lúgọ́dẹ yìí ó láti dènà dè yìí ó ní ìlú wa mú wọn láti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ bá ikú bọ́wọ́ nígbà tí wọ́n kọlù wọn kódà wọn ni odidi wákàtí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lójó ìbọn ohun ìjà olóró gbogbo ẹ̀fín rọ̀ nígbà tí wọ́n kojú àwọn oníwà jàǹdùkú ọ̀hún ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọ̀hún wọn ni méjì nínú àwọn tó jẹ́ àwọn ọlọ́dẹ yẹn fìjìláńtẹ́ ẹlẹ́ṣọ́ létò ààbò ọ̀hún wọn ni méjì ló gbẹ̀mí mi tó jẹ́ pé òun náà bá ìṣẹ̀lẹ̀ òun lọ látàrí pé ohun ìjà tó mú dání lójijì ló dédé tó kò lóhun kankan láti fi gbé rẹ̀ níjà láti fi kojú àwọn oníwà jàǹdùkú ọ̀hún ló bá ṣe àmúlò rẹ̀ ló bá gba ẹ̀mí òun náà nínú ọ̀rọ̀ tó fi léde wá ṣàlàyé wọn ni ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró ni wọ́n gbà lọ́wọ́ àwọn oníwà jàǹdùkú ọ̀hún lára ní AK-47 àtàwọn àtàbọn lóríṣiríṣi kódà ìbọn kan tó pè ní machine gun yé gbà tó jẹ́ pé ẹ̀rọ gbẹ̀gẹ̀gẹ̀ ní bá ṣiṣẹ́ wọ́n ní gbogbo pátápátá ó pẹ̀lú ohun tó jẹ́ pé wọ́n gbà lọ́wọ́ àwọn oníwà jàǹdùkú agbésùmọ̀ mẹ́wọ̀n tó jẹ́ pé wọ́n dàwọn ìgbé àláfíà àgbè ìpínlẹ̀ Niger nínú ọ̀rọ̀ wọn jẹ́ pé ẹ wo ó kù níbọn ró ẹ máa bọ̀ wá ẹ bá wọn lákọ bí ìbọn tó rí pé kí ni ìkòkò ní gbómi kó gbẹ̀yìn kó gba ṣoṣo àtẹni tó tún tẹ̀ láyé bá bàdà àníṣe àláfíà gbọ́dọ̀ gbìnẹ̀sẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ẹ̀wòrán yín pọ̀ ó fẹ́ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ ó ṣùgbẹ́ ṣíṣú jọ lówùrọ̀ tòní ni ìyẹn sójú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nàìjíríà Tribune tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún náà sàlẹ̀ gbẹ̀rẹ̀ ló wà ẹ̀ bá bẹ́ẹ̀ bíbà lówùrọ̀ tòní. ó lè mẹ́kàn ní òkúta ọlọ́run o gẹ́gẹ́ o àìbọ̀sọ̀lámù kan bọ́sọ̀ tó bá dùn jáàmù gbà rẹ̀
alágbẹ̀dẹ mi tó ń lórí lórí àmì lórí ojú ìwé kẹrin náà ni mo ṣe takú sí o according to Kádàrá ìwé ìròyìn Vanguard tó ń bẹ níwájú mi o níbi tí ìròyìn ọ̀hún ti ṣe bẹ́ẹ̀ tó tẹnu ibẹnu tó ń jẹ́ kó di mímọ̀ pé gbogbo bó ṣe ń lọ bó ṣe ń lọ gbogbo bó ṣe ń bọ̀ bó ṣe ń bọ̀ Tungba FM ló ń jẹ́ káyọ̀ gbọ́ láìsí Tungba kò sí rédíò nípa kákàròyìn gbàdé ìgbà Tungba FM lágbádé fún àánú Ọlọ́run mọ̀ ní o ojú ìwé kẹrin ìròyìn ìwé ìròyìn Vanguard tó wà níwájú mi láàárọ̀ tuntun ní ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé ohun tó ń bẹ nínú ìwé ìròyìn ni pé ohun tí àwọn àjọ IMF àwọn òwe ló ń jẹ́ bẹ́ẹ̀ gan-an mo sọ nípa àwọn àjọ International Monetary Fund ní àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ nípa owó tí a ná láti fi ṣe ìgbìlẹ́yìn ọ̀rọ̀ ìtẹ̀síwájú orílẹ̀-èdè ní àgbáláyé àwọn ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó lórí ọ̀rọ̀ bí ò bá nídìí obìnrin ìjẹ́kúmọ́lò bẹ́ẹ̀ sì ré orí ò ní balẹ̀ kó má yí nǹkan Yorùbá lè sọ bẹ́ẹ̀ wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ṣe rí làásìgbò ti COVID-19 tó dàbí ẹni pé gbogbo àgbáláyé tẹ́rí sí ní ọdún 2020 ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ká mọ́ tàn ra wa jẹ ìjì ọ̀hún jà kò mójú olóko kò mójú ẹni dáná ẹ wò wọ́n gbàgbọ́dọ̀ sọ wọ́n jẹ́ kó di mímọ̀ pé ṣé ẹ mọ̀ pé COVID-19 yìí làásìgbò tó dálẹ̀ ní ọdún 2020 wọ́n ní gbàgbé ìṣẹ̀lẹ̀ ni o wọ́n ní pé ṣe ẹ rí gbogbo gbèsè àgbáńláyé báyìí tó dàbí ẹni pé àwọn orílẹ̀-èdè jẹ́ orílẹ̀-èdè àti ìjọba àpapọ̀ àgbáńláyé wọ́n ní gbèsè ọ̀hún mọ̀ gbéra pa látàrí làásìgbò COVID-19 ó jẹ́ kí gbèsè ọ̀hún kó gbéra ó lọ bí mílíọ̀nù mẹ́rìndín ní ọ̀tàlélúgba dọ́là 256 tírílíọ̀nù mẹ́rìndín ní ọ̀tàlélúgba dọ́là ìyẹn $256 trillion ní gbèsè ọ̀hún tó bẹ ní àgbáńláyé báyìí o wọ́n ní pé gbèsè tó jẹ́ pé wọ́n ṣe rí kà gẹ́gẹ́ bí ohun tí ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdàgbàsókè àti ìtẹ̀síwájú lọ́lọ́kan òjọ̀kan ní àwọn orílẹ̀-èdè ní àgbáńláyé ń sọ nípa ti owó tí a fi ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó dàbí ẹni pé wọ́n nílò rẹ̀ ní àgbáńláyé alàgbà Victor Gaspar ni wọ́n pe orúkọ rẹ̀ o gẹ́gẹ́ bí ohun tó tú síta nínú ìwé ìròyìn láàárọ̀ títún ní tó ń jẹ́ kó di mímọ̀ pé gbèsè mọ̀ pọ̀ gan síríọ́sì ní àgbáńláyé o níbi ìpàdé pàtàkì kan tí jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ ní àgbáńláyé pẹ̀lú àwọn ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ olówó tó kan gbogbo orílẹ̀-èdè lápapọ̀ ní tó jẹ́ pé wáyé ní ìlú Washington ní òkè òkun lọ́hùn ibẹ̀ ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé orí tó balẹ̀ ní ọdún 2020 ó mọ̀ yí nǹkan tó pa o ọ̀rọ̀ COVID-19 yìí mọ́ ní gbàgbé ìṣẹ̀lẹ̀ ló jẹ́ o tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ àti láwọ̀ funfun wọn ò lè gbàgbé gbogbo làásìgbò àti ipa rẹ̀ láyé àwọn ènìyàn ọ̀gọ̀rọ̀ ẹ̀dá ni ló jẹ́ pé ó jẹ́ ọkàn mi wọn ní pàtì àìmọye àwọn tó jẹ́ pé ó sọ di aláàbọ̀ ara àìmọye àwọn ìṣẹ̀dá tó jẹ́ wípé wọn ò lè gbàgbé gbogbo ìṣẹ̀lẹ̀ tí COVID-19 ò kó bá wọn ó kó bá onílé kó bá àlejò ó ṣàkóbá fún ètò ọrọ̀ ajé lọ́lọ́kan òjọ̀kan ó wá jẹ́ kí gbèsè ó pọ̀ lọ́rùn àwọn orílẹ̀-èdè jáǹtìrẹrẹ ẹ̀wò gbogbo rẹ̀ pátá náà ni wọ́n yànnàná sínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní according to Kádàrá ojú ìwé kẹrin ìwé ìròyìn Vanguard ló wà láàárọ̀ yìí o fàdá ọlọ́mọ kàwé. bùkátà ọlọ́run o àní tó sùn bá ti dùn dandan ká mọ̀ gbára ẹja rẹ̀ àní alágbẹ̀dẹ mi tó ń luri lójú kan àmì lórí nì lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n mo ṣe wà bẹ́ẹ̀ ni ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní lẹ́gbẹ̀ẹ́ nílẹ̀ òun ti dádúró ti bọ́ sí lówùúrọ̀ tòní tó nà fẹ́rẹ́ bíi igi ọ̀pẹ jáde lówùúrọ̀ tòní níbi tí wọ́n jẹ́ ìròyìn jíjẹ́ kó ti mọ̀ pé èèyàn 3 ló máa bàkú bọ́wọ́ láàrin àṣálẹ́ ọjọ́rú Wednesday ìyẹn sí ọjọ́bọ̀ Thursday tí ọ̀pọ̀lọpọ̀ sì ní ìfarapa àwọn ogun mò ń sọ nípa rẹ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ àní tó wà ní ìpínlẹ̀ Èkó mò ń sọ nípa ẹgbẹ́ onímọ́tò Ritian àti LURTW nínú àkójọpọ̀ tí ìròyìn fìjìbà lójúmọ́ lówùúrọ̀ tòní wọ́n yẹ kó ti mọ̀ pé làásìgbò ń wáyé láàrin àwọn méjèèjì ọ̀hún ìyẹn ní ibùdókọ̀ látàrí àwọn owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọkọ̀ àjàgbéjò ìyẹn ní àbíkọ́ ní ìpínlẹ̀ Èkó ìròyìn jẹ́ kó yọ wá ní pé àwọn méjèèjì ọ̀hún wọ́n ní láti bí oṣù méjì lọ́jọ́ ń ṣe fàákájà látàrí pé èmi ní gbowó ló gbowó àgbègbè bí àti pé èé ṣe tẹ́yìn máa fi fowó kún owó ọkọ̀ táyà àjọ ní àjọṣepọ̀ àti àṣọyípọ̀ tó nọ́mọ́rọ́ láàrin àwọn onímọ́tò àti àwọn tẹ̀ ń gbowó lóyún àárín wọn àwọn NURTW wọ́n nínú ọ̀rọ̀ ń tọ́ fi léde wọ́n tẹ́kọ̀ tí mọ̀ pé àwọn onímọ̀ràn kọlu àwọn àjọ onímọ́tò àwọn Ritian ìní Abinitikan tó jẹ́ pé àwọn ẹgbẹ́ onímọ́tò Ritian tó jẹ́ pé wọ́n ti ń gbóná pé lẹ́ẹ̀kẹsẹ̀ tó ṣíná bolẹ̀ pàpàpàpà ní agbègbè Àpápá wọ́n ní mẹ́ta lẹ́ẹ̀kẹsẹ̀ ló gbakú gbọ́wọ́ tí àwọn mẹ́ta sì ní ìfarapa nínú ìròyìn ọ̀hún wọ́n jẹ́ kó tí mọ̀ pé àwọn ẹni afurasí ọmọ ẹgbẹ́ NURTW ọ̀hún tó jẹ́ pé wọ́n lọ kọlu àwọn yẹn tí wọ́n lọ sí ibùdókọ̀ táwọn ọkọ̀ ń lúgọ sí ní ìyẹn ọkọ̀ àjàgbéjò ní agbègbè mile 2 wọ́n jẹ́ kó dín mọ̀ wípé ní nǹkan bíi oṣù méjì wọ́n ṣàlàyé wọ́n ní àwọn owó tí àwọn tó
wíwa ọkọ̀ yìí tí wọ́n sọ fún àwọn agbèrò ọ̀hún wọ́n ní ẹgbẹ̀rin mílíọ̀nù náírà ni kó tó wá sí pé wọ́n sọ di ẹgbẹ̀rún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ owó náírà tó pé wọ́n sọ fún àwọn awakọ̀ ọ̀hún ìyẹn 800 naira sí 2,000 naira lọ́ní ẹ̀ẹ́kẹsẹ̀ làwọn ti kọ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó táwọn ní láyé ìjọba ìpínlẹ̀ Èkó àfikẹ́ báwọn dá sí ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ níjọba ìpínlẹ̀ Èkó pa á láṣẹ pé yá èyí méjèèjì nínú àjọ ẹ̀ gbọ́dọ̀ gbó kankan mọ́ lọ́wọ́ àwọn awakọ̀ àjàgbé ejò yìí ní agbègbè tíkà ní Àpápá ọ̀hún ṣùgbọ́n lẹ́yìn òsọ́kà nígbà tí àwọn ìròyìn ọ̀hún máa fi léde ìyẹn láti lè ṣe ìyẹn ilé ìròyìn Nigeria Tribune wọ́n jẹ́ kó di mímọ̀ wọn ní ìjà yìí sì ń lọ lára àwọn méjèèjì o lè tó mú káwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n bá ikú bọ́ ṣùgbọ́n pẹ̀lú ìdásí àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò àtàwọn ọlọ́pàá lọ́lọ́kan òjọ̀kan àtàwọn tó yẹ pé wọ́n ń kojú ìwà jàgídíjàgan nípínlẹ̀ Èkó tí wọ́n dẹ́kun ìwà ọ̀daràn àwọn dìgbòlùjà ọlọ́pàá ìyẹn nípínlẹ̀ Èkó wọ́n ní gbogbo ẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ kó rọ̀ ní agbègbè ọ̀hún ṣùgbọ́n wọ́n fi yé inú ìròyìn fi yé wa lóòrọ̀ wípé ẹni tó jẹ́ alága tí ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ yẹn fún àjọ àwọn onímọ́tò ritian musa nípa adéọlá adéyẹmí tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó ṣàlàyé oníbọ̀ òṣèré sọ̀rọ̀ yìí ó agbègbè festac ló wà lọ́wọ́lọ́wọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹ̀ ó wá fi yàn wípé àwọn tó kọ̀wé ránṣẹ́ sẹ́ni tó jẹ́ kọmíṣánná fẹ́tò ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó musa nípa tóyìn fàyẹ̀ká wọ́n ní lẹ́nìkan lòun àwọn sì ń dúró àwọn tí mọ̀bí tọ́rọ̀ máa padà jáde sí ṣùgbọ́n àwọn tó kọ̀wé ránṣẹ́ àwọn retí àbájáde àwọn sì ń retí èsì láti lè ṣe ìjọba tó ní sí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó lórí ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹ̀ ṣùgbọ́n fẹ́ẹ́ lóye òun lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sójú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ ọ̀tún ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ọ̀hún níbẹ̀ lẹ́ ti máa bá pàdé. ó ní ẹ̀kànnì o bùkátà ọlọ́run o first of its kind. gẹ́gẹ́ o ìrìnàjò mi ló ní ìròyìn láàárọ̀ ti tòní nìkan ní tùǹgbà ó mọ̀ yàtọ̀ o nítorí pé ó fẹ́ dàbí ẹni pé òní ló jẹ́ wípé ojú ìwé kan péré ni àwọn ìròyìn tó kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ti ń jáde. bẹ́ẹ̀ lọmọ ṣòrí lọ́dọ̀ tí ojú ìwé kẹrin ìwé ìròyìn fanga tí ròyìn ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀síwájú ibẹ̀ náà lóòdù ìròyìn sí o nínú ìwé ìròyìn tí mo gbá mú láàárọ̀ ti tòní níbi tí àwọn àgbà òjọ̀gbọ́n onílàákàyè ti ń jẹ́ kó di mímọ̀ pé a kì í lẹ́ni nímọ̀ sànsẹ́ kátúmọ̀ kíkan wọ́n ní pé orí ló dúró fágbọ́n báyìí tó ń mú mi yorùbá ìmọ̀ kúrò làákàyè o ló fà sábà bí àṣàmọ̀ràn tí mo fínú bà láàárọ̀ sì tún ní jẹjẹ mọ̀ wípé àwọn àjọ kan bẹ̀rù tí wọ́n pè ní àjọ lápò tó jẹ́ wípé àwọn ilé ìfowópamọ́ alábọ́dé tá a mọ̀ sí microfinance bank àwọn ni wọ́n ń ṣe alákòóso rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ àwọn ni wọ́n wá kọjú sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí ọ̀rọ̀ yìí kan ààrẹ muhammadu buhari gbọ̀ngbọ̀ngbọ̀n pẹ̀lú ètò ìṣèjọba wọn lásìkò tiwọn o wọ́n jẹ́ kó di mímọ̀ pé ẹjọ́ ìjọba tó ń bẹ lórí àlééfà wọn mọ̀ bẹ́ẹ̀ ni o ìjọba àpapọ̀ ẹgbẹ́ ìlànà òun ò tẹ́ kalẹ̀ tó dàbí ẹni wípé ẹ máa ń ṣe tí wọ́n máa ṣe ẹgbẹ́ lẹ́yìn rẹ̀ ní ètò yóò máa ran ìrànlọ́wọ́ tí yóò máa fa jẹ́ sábà bí ìrànlọ́wọ́ ohun okun àti agbára fún aráàlú láti lè jẹ́ kí ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ olùgbé ní orílẹ̀-èdè nàìjíríà kó tẹ̀síwájú ní pàtàkì lọ gbogbo ìṣẹ̀dá àkọlàkọ̀ṣàgbé tó jẹ́ pọ́n nílò owó láti fi ṣe ìgbìlẹ́yìn iṣẹ́ tí wọ́n ń ṣe kí wọ́n lè tẹ̀síwájú káyé wọn kó má bàa rí bákan náà mọ́ nínú ètò ìṣèjọba yín ni o lábẹ́ ètò ìṣàkóso ìjọba tí yín tó ń bẹ lórí àlééfà yìí ìbádá kẹgbẹ́ ìlànà tí ó máa ràn wọ́n lọ́wọ́ kẹgbẹ́ kalẹ̀ báyìí o gẹ́gẹ́ bí ohun tí àwọn àjọ ọ̀hún tí wọ́n sọ yẹn nínú ètò pàtàkì kan tó wáyé ní ìlú Benin ní ìpínlẹ̀ Edo gangan òun ni ẹni tí ó jẹ́ alága gbogbogbò fún àjọ fún lapo yẹn chairman of lapo microfinance bank mo sọ nípa dókítà Godwin Eyigamose tó jẹ́ kó di mímọ̀ nígbà tó ń pè ìjọba àpapọ̀ pé tó ṣe é rí bàbá ní wípé bó ni ọ̀rọ̀ aráàlú ṣe jẹ́ wọ́n ní wípé ajẹ́ wípé àní ìkankan ṣe nínú ìtìṣèjọba lò ẹ má jẹ́ ká gbọ́ lẹ́rán kákan máa wu ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń jìyà ọ̀nà wo ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti ṣàmúlò àwọn ilé ìfowópamọ́ alábọ́dé tá a mọ̀ sí microfinance banks láti lè jẹ́ kí ìgbé ayé àwọn ènìyàn kó tún sùn kó tún dáa kó dùn wò kó dùn rí kí wọ́n jẹ́ ènìyàn lábẹ́ ìṣàkóso ìjọba tó ń bẹ lórí àlééfà wọ́n ní bẹ́ẹ̀ bá lè ṣèyí títí láìláà àmọ́ fi rántí olódodo wípé lásìkò lágbájá ní ayé àwọn yàtọ̀ lásìkò tàmàdò làwọn ralẹ̀ làwọn kọ́lé ní ètò ọrọ̀ ajé ló ń ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀síwájú lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń pe ìjọba sákíyèsí ní ìjọba tó ń bẹ lórí àlééfà ẹ mọ́ sàsùnpìyẹ o lórí bí a ṣe lè ró ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú lágbára lórí òwò àti iṣẹ́ tí wọ́n ń ṣe nípa ìṣàmúlò àwọn ilé ìfowópamọ́ alábọ́dé nípa ìṣàmúlò lápò gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń gbìyànjú àti sọ wọ́n ní agbára ń bẹ ikú ìdàrí ó bẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ wọ́n ní ẹ̀mọye ọ̀nà tí ó jẹ́ pé wọ́n lè fi gbà nomijé oró burúkú kúrò lójú àwọn ènìyàn tí wọ́n fi ẹ̀rín dípò tó o bá kọjú sí yín ẹ̀ tásà
ó bá kẹ̀yìn sí yín ẹ ta ó bá kẹ̀yìn nìkan sà gbogbo ìjọba tó ń bẹ lórí àlébà ẹ tẹ́rù ara yín pa káwọn aráàlú ó dúró là ń fẹ́ kọ́lọ́hún ṣàánú wa ni o ojú ìwé kẹrin ló wà kọ́dé tó kádàrá ìwé Vanguard tó ń bẹ lákàtà tèmi Ọláyẹmí. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè tó tún jẹ́ àkàsọ kejì yìí tó tún gbọ́ abọ́lẹ̀ láyọ̀ àti àlàáfíà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí adúpẹ́ lọ́wọ́ yín àjọṣe ìpọ̀ wa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè láì gbàgbé orí tó dúró fún àgbà tó fi mú mi gíwà lè ṣe yìí adúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run kò ní lẹ́yìn lágbára Ọlọ́run láì gbàgbé alọ bọ́tìnì wa ajá ọ̀jẹ̀dìran kẹ́mi táwọn ìmọ̀ sí kẹ́mi sport Sodiq Akínbọ́dú ó wà bí. ló jẹ́ kẹ́ máa rí wa wò káàkiri àgbáńlá yìí o bákan náà comrade àtẹ́rẹ́ àwọn náà ọ̀nà wà bí ṣáàṣe happy birthday sí. Bọ́láńlé Ọlámikàn ìyá gómìnà òní lọ́jọ́ bí ẹ o Bọ́láńlé Ọlámikàn ìyá gómìnà òní lọ́jọ́ bí ẹ. ọmọ tí mò ń gbọ́ létí mi ọ ní ọmọ ikú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta ikú bàbá yé onítúnlọ́jọ́ káyẹ̀sì Aláàfin Ọ̀yọ́ ìyá gómìnà pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ òní lọ́jọ́ bí yín. bùkátà lọ gbádùn ọdún kan. kí ni a fẹ́ ṣe lọ́ọ̀dì 13. ok ọ̀ndì 13. ọjọ́ yẹn la abẹ́ lọ́ọ̀ jábọ̀ mọ orin àbí ọmọ orin kan lọ sọ yẹn ó yà fún orin kí wọn happy birthday. I join the billions of people that are rejoicing with you today. Kábíyèsí Ọba Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ òní lọ́jọ́ bí yín. Bọ́láńlé Ọlámikàn ìyá gómìnà òní lọ́jọ́ bí ẹ o. Aláàfin Ọ̀yọ́ Bọ́láńlé Ọlámikàn. má jẹ́ kí n fún ẹ ní nǹkan tó mọ̀ ọ́ jẹ́ lórúkọ iléeṣẹ́ ìkànnì Tùngbà àti gbogbo iléeṣẹ́ gbogbo alábòjútó Tùngbà pátápátá la kí ọba Adéyẹmí kábíyèsí ni Adéyẹmí kẹta bàbá bèjì lọ́nà gba ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni bàbá ń bí bèjì. àfikún ọjà rẹ ṣe tọ̀tọ̀ di àkèrè lábàtì Ọlọ́run ìgbà ọdún kan bàbá tọ́ni ti nídìí àkèrè bẹ́ẹ̀ ni ọmọ ṣe kó mọ lọ láàfin ni. bàbá àti ètìtì rè púpọ̀ lẹ́ni sí lókè pẹ́ ẹ wo títí wá nígbà tá a lò lọ fi àti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlátúnjí Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní Tùngbà ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní Tùngbà o.